àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ ojú tí àwọn èèyàn wa tó máa fi ń wò kò fi taratara yé mi tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí star àwọn èèyàn máa gba nǹkan yẹn bẹ́ẹ̀ ní gbàgbà ọtí lórí social media wọ́n máa bẹ̀rẹ̀ sí í pariwo ṣé yẹ kó ṣẹlẹ̀ sí ṣé òun ló yẹ kó fọkọ ẹ̀ sílẹ̀ ṣé yẹ kó bọ́kọ ẹ̀ jà ẹ tiẹ̀ tún máa wò ẹni tó ti níyàwó lé tó ti fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin òun ló tún lọ fẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé star kì í ṣèyàn ni celebrity ṣé wọn kì í ṣèyàn ní ẹ̀jẹ̀ náà nù ràn nù vẹ wọn èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa kò sí nǹkan tí kò lè ṣẹlẹ̀ kò sẹ́ni tí kò kì í jà kò sọ́kọ àti àwọ̀ tí wọn kì í jà nù lé wọn ọ̀nà ọmọ bọ́ ṣe ń parí ẹ̀ kò sẹ́ni tí kò kì í kọ́kọ́ sílẹ̀ tó máa lọ fẹ́ni tó ti níyàwó mi yes nítorí ẹ̀ tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ sọ́wọ́n star àbó ṣẹlẹ̀ sí celebrity ẹ má gbà bẹ́ẹ̀ ní gbàgbọ́ tí ẹ má gbà sórí ẹ̀yin tẹ́ tún jẹ́ fans wọn tẹ́ ní ẹ nífẹ̀ẹ́ wọn dénúdénú ẹ̀yin gangan náà ní àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ bọ́ sórí social media tẹ́ máa kọ́kọ́ máa pariwo wọn